Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari. Olùdarí Rescue Records àti Picture Time Films tó wà ní ìlú Indiana lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí kíka kọ́nsọ́náǹtì inú èdè Yorùbá. Kọ́nsọ́náǹtì méjìdínlógún ló wà nínú èdè Yorùbá. A ó bẹ̀rẹ̀ láti ka kọ́nsọ́náǹtì méjìdínlógún tó wà nínú èdè Yorùbá. Ó yá ẹ jẹ́ á lọ. B, D, F, G, B, E, G, K, L, M, N, B, R, C, Sh, T, W, Y. Ẹ ṣé o, ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.